Audio Jungle. مولانا الشيخ سليمان الفاروق المسكين بالله oníkìjìpá ọlọ́run nìkan ló lè dúpẹ́ fún wọn kọ́nà bá mi dúpẹ́ fún wọn. Sheikh Ahmad Ọlárìnwájú Al-Fulani wọ́n ṣe dáadáa gan, yóò tó ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin tán wá sí mọ́tàsí yẹn wá rí sí fọ́ǹdì ẹ̀yin followers mi ẹ bá mi dá sọ̀rọ̀ mọ́ṣáláṣí yìí. Kódà ń jọ tí a àti ìnílẹ̀ rárá màá kàn gbé wọn dìde pé àní ẹ wá wàláì wọn láì ní kára wọn ó sì wá ọkọ̀ wá síjọ́ wọn wá bí ó bá sì máa ní ó mọ àárín kankan táwọn èèyàn fi dá sí níjọ́ tá àtúntì nílẹ̀ nìyẹn o níjọ́ àwa nílẹ̀ náà wọ́n wá nínú wọn ni Sheikh Ahmadu Labib Agbaji ọ̀rẹ́ yín ó yẹ kí n jẹ́ káyé gbogbo kí babalágbàjì ó mọ̀ pé wọ́n ní fáǹsì kan bí ti jẹ́ Shalom so àwọn náà látòjìjì Ìlọrin ni wọ́n á ti kú wá sí mọ́ṣáláṣí yẹn pẹ̀tọ́ gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ̀yin tẹ́ ń tẹ̀lé tọ́lọ́run lára mi ẹ bá mi dá sílé kí sí mọ́ṣáláṣí yìí o ó sì ṣe ó mọ àárín kankan bẹ̀ náà tọ́ ó sì wá kan gbogbo members of Save Your Soul àwọn Save Your Soul member 75% mọ́ṣáláṣí yẹn àwọn Save Your Soul members yẹn ènìyàn Ọlọ́run ló ń sábàbí ẹ̀. àwọn àfáà Saheed Shittu kọ́ yẹn. àfáà Saheed Shittu lọ́lọ́run ní olórí olùdásílẹ̀ Save Your Soul. Save Your Soul. Àwọn tán wá wà ní àwọn tán wá wà ní inú gúúpù yẹn la ilaha illallah muhammadu rasulullah wọ́n ṣe dáadáa pọ̀ ọlọ́mọba mi dúpẹ́ fún gbogbo wọn lọ́kùnrin lóbìnrin tọ̀ sẹ́rí ó sì wá kan àfáà Saheed Shittu gangan ṣé èyí tí mo kọ́kọ́ wí yẹn Save Your Soul members àwọn tí wọ́n jẹ́ alájọṣe ń bẹ̀ nìyẹn tọ̀ tí n bá fẹ́ kí àfáà Saheed Shittu èyí sì kíkì ti dídá sí mọ́ṣáláṣí máa tẹ̀ wọ́n wọ́n ṣe nǹkan kan míì tó yàtọ̀. ọmọ tí ó jẹ́ lásìmọ̀ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń gbé lọ́wọ́ ìgbà tí àsìkò kún ó bí tó aago 9:00 àbọ̀ lálẹ́ ni wọ́n pè mí pé ká máa wá lọ sí UCH kó wá lọ sí operation. wọ́n ní operation bíi ti báwo bíríìjì olódò sì ti já tá a bá yẹ wọnú ibẹ̀ yẹn a lè mọ̀kún bẹ́ẹ̀ tí ìdáàgọ́ méjì o á pa ẹni báyìí nearest hospital wo ló wà pẹ̀lú wa làbá wọ private kan lọ nígbà táwọn ó dá deposit 300,000 naira àtàwọn nǹkan kan kìíní náà yẹ ká mójútó eléyìí náà yẹ ká mójútó wọ́n ṣàṣírò gbogbo ẹ̀ lọ ọlọ bí 800 gbogbo mo wá kó yẹn sí nígbà mo gbálé gbàtà gbá àkáǹtì mi gbá gbogbo ẹ̀ mo rí 250 mo wá pe àfáà Al-Fulani ó ti ṣẹlẹ̀ ó àwọn ní kásá lọ sùn náà nígbà tí ilé ó máa mo kàn gbọ́ tí kìíní ẹ̀dún tó ń dà láti mo sí ó gbé Save Your Soul wá Save Your Soul báwo mo bá pe àfáà Al-Fulani padà tí ò sí mo rí Save Your Soul wọn ní bẹ́ẹ̀ ni àfáà Saheed ló sẹ́ndì ẹ̀ tètè lọ yanjú kìíní yẹn tọ́ àṣẹ tó máa rojọ́ tọ́ sẹ́mà kódà kí n tí wọ́n fún yẹn ó má ju 10,000 lọ ẹni ó fún ni lómi mu lásìkò tó gbẹngbẹ ni ló ṣe dáadáa òun ló sóore 500 kábíyèsí ẹni oore téèyàn ó ṣe tí mi ò ní lè láì sọ tẹ́lẹ̀ 500,000 naira ló sẹ́ni ẹ̀ la fi ṣèfù ẹ̀mí ìyá àtọmọ ń jọ náà sẹ́mà
ẹni tá a ṣe lórí tí ò lè dúpẹ́ bí ọlọ́sàkó ni lẹ́rù lọ ni ẹni tí ó ṣe ọ́ tí wàá pariwo ẹ̀ yóò ṣe dáadáa tó ní lè sọ. Afa Saheed no. Tọ inú ẹni tí mi ò tún lè gbàgbé ni Alhaji Ibrahim bàbá àwa. Bàbá náà wọ́n yìí fẹ́ kéèyàn ó dárúkọ àwọn tí wọ́n bá ti ṣe dáadáa. Wọ́n bá ti ṣe dáadáa síbi kan wọ́n kájú ní gbáwó. Ní màpá wọn ni wọ́n ṣe. Kò rò mí lọ́rùn kéèyàn ó ṣe dáadáa kí n má lè sọ. Ọmọ dúpẹ́ fún bàbá náà kọ́lọ́ má bà dáadáa wọn jẹ́. Ó ti kẹ́mi wọn gùn tó kọ́lọ́ má jẹ́ wọn ó rọ́pò ọmọ. Káwọn kọ́ mọ́ mọ́kùn mọ́ wọn lọ́wọ́. Káàsì kí wọ́n sì má dìtàn abú. Ká dúpẹ́ fẹ́ni tí wọ́n fi sẹ́ran tó jẹ́ fúnni náà. So ìgbà tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ fi owó ránṣẹ́ sí wọ́n tú ìyàwó wọn ni wọ́n lò. Alhaja Oyin Rashidat Almanara. Ìyá náà ti jíṣẹ́ ọlọ́mọ bá dáadáa tí wọ́n náà jẹ́ àti ọkọ àtìyàwó wọn yìí fẹ́ kéèyàn ó dárúkọ dáadáa tí wọ́n bá ṣe ṣùgbọ́n ìṣesí tèmi náà kì í wù mí kí n má sọ ọ́ ní ẹ bá ṣe dáadáa fún mi kọ́lọ́ bá mi dúpẹ́ fún wọn. Nínú wọn ni Malam Yusuf Akadip. Bàbá Akadip. Akadip kan náà yẹn kọ̀mpárítọ̀ tẹ̀ mọ̀ yẹn àgbà kọ̀mpárítọ̀ tí kì í mú kàmákà. Kọ́lọ̀ ń dá kókó bá mi ṣàlékún dáadáa fún wọn. Àwọn náà dá sí. Tó pọ̀ jù ńjọ́ 200 ńjọ́ 100 ńjọ́ 150. Tí wọlé síbẹ̀. Bí wọ́n ṣe máa fi ránṣẹ́ nìyẹn. Ètò ọmọ ẹ̀jẹ̀ sọ́dàkátù járíyà fún bàbá àwọn. Tọ́kọ́lọ́ ń bá wa kẹ́ bàbá náà dáadáa kó ṣàlékún ìyọnu ní gbogbo wọn lórí. So Alhaja wa Kafaya ti Balógun àtọkọ wọn. Alhaji Jaji. Alhaja wa Rukaya ti Adéagbo àtọkọ wọn. Alhaji Adéagbo bàbá àbèjì ọlọmọ bọlá gbogbo wọn jẹ́. Ọpẹ́ tó tọ́ sí Alhaji Oríyọmí Hamzat.